Ìjọba ìpínlẹ̀ Plateau ti kéde òfin kónílé-ó-gbélé láti lè ṣe ètò ìsìnkú fún àwọn tí agbésùmọ̀mí ṣe ìkọlù sí o. Fúnkẹ́ Akíndélé ti padà kàbùkù lórí ọ̀rọ̀ Tóyìn Maku nítorí wọ́n ní ìwà tó hù sí Tóyìn Maku ló tún hù sí Mercy Aigbe o. Ó mà ṣe o, ìjọba ìpínlẹ̀ Plateau ti kéde òfin kónílé-ó-gbélé láti lè ṣe ètò ìsìnkú fún àwọn tí agbésùmọ̀mí ṣe ìkọlù sí. Gómìnà ìpínlẹ̀ náà Caleb Mutfwang náà ti ṣàbẹ̀wò sí agbègbè ibi tí ìwà ìṣekúpani náà ti wáyé. Gómìnà ṣàlàyé wípé kò ní sí òkú àti papọ̀ nítorí tí ìjọba yóò jíròrò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí òkú tí àwọn sì máa sìn wọ́n ní ìlànà tó yẹ. Ó tẹ̀síwájú wípé àwọn tó ń dúnkòokò lórí ayélujára nípa ìkọlù náà ní ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí. Àwọn agbófinró sì ti ń dọdẹ àwọn afurasí tó kù táwọn sì ní ìgbàgbọ́ pé ọwọ́ àwọn yóò bá wọn láìpẹ́. Ṣáínà ti rí nǹkan tí Fúnkẹ́ Akíndélé tún ṣe fún Mercy Aigbe o. Àṣé kìí ṣe Tóyìn Maku nìkan ni Fúnkẹ́ ṣe gàrú sí. Gbogbo àwọn tí Fúnkẹ́ Akíndélé ti ní ìfàǹfà pẹ̀lú wọn padà jáde síta láti jẹ́rìí sí èèyàn tí Fúnkẹ́ Akíndélé jẹ́. Àṣé àtẹ àtojú ni Mercy Aigbe àti Fúnkẹ́ Akíndélé náà. Gbogbo àṣírí wọn padà tún wá sá ni ò níbi ayẹyẹ ìpolówó fíìmù Ìyábọ̀ Òjó tó ṣe láìpẹ́ yìí. Àwọn aráàlú sì ti ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ rẹ̀. Wọ́n ní ọmọ ọdún mélòó gan ni Fúnkẹ́ Akíndélé tó wá sọ ara rẹ̀ di Ọlọ́run mọ́ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́wọ́, àti pé kí ni Mercy Aigbe tún ṣe fún Fúnkẹ́ Akíndélé o tí wọ́n fi ń fi ojú burúkú nara wọn lójú agbo. Àmọ́ ṣá, kò sẹ́ni tó fi taratara sọ̀rọ̀ nípa bí Mercy Aigbe àti Fúnkẹ́ Akíndélé ṣe ń fi ojú burúkú nara wọn láì ṣe olórogún, ṣùgbọ́n ohun tó ṣe fún Tóyìn lójú agbo hàn sí gbàgede táwọn aráàlú sì ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ rẹ̀. Lẹ́yìn ọ̀rẹyìn, gbogbo àwọn olólùfẹ́ Fúnkẹ́ Akíndélé wọ́n ti ń padà bu ẹnu àtẹ́lu wọn ni kí ló dé tí Tóyìn Maku ń pe gbogbo wọn gan ní àǹtí, ṣe bí ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà láàrin wọn. Àṣírí ìtọ́ ni bí wọ́n ti máa sọ wípé kò sí ìfẹ́ lágbo tíátà, èyí ti jẹ́ ohun tó wá hàn gbangba wípé èéfín ni ìwà o, kò sí béèyàn ti máa dáwọ́ bò tó yóò padà rú jáde ni. Ẹnìkan tilẹ̀ ní kò sí bá ti wà láyé yìí tá à ní máa ṣẹra wa pàápàá jùlọ lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n ṣá ó yẹ ká máa ní ẹ̀mí ìdáríjì fúnra wa náà nítorí pé kò sẹ́ni tó mọ ilẹ̀ tó máa mọ́là rárá. Ilé ìwòsàn kan mà tún wọ gàù ní ìpínlẹ̀ Ondo látàrí ìkọlù táwọn agbésùmọ̀mí tún ṣe sí ìpínlẹ̀ náà. Ṣáínà ti rí nǹkan tí Bíọ́lá Adébáyọ̀ ṣe fún Ìyábọ̀ Òjó. Bí ìlú mìíràn bá tún wà lórílẹ̀‐èdè yìí, ó ṣeé ṣe káwọn ti ìpínlẹ̀ Plateau ti gbabẹ̀ lọ látàrí ìkọlù tó ń wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ náà. Àwọn agbébọn mà tún gbọ̀nà àràyọ sí àwọn ará ìlú Ondo. Ohun tá a gbọ́ ni pé níṣe ni àwọn agbésùmọ̀mí wọ̀nyí ya wọ ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Ondo, wọ́n sì kó àwọn òṣìṣẹ́ wọn lọ. Àwọn ará ìpínlẹ̀ Ondo ti fi àìdùnnú wọn hàn látàrí ìkọlù tí wọ́n ṣe sí wọn ní ilé ìwòsàn ìpínlẹ̀ náà. Ọláwálé Yàyà Tẹ̀là, ẹni tó jẹ́ ọlọ́dẹ ilé ìwòsàn, òun ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ní kété tí àwọn agbébọn náà ya wọlé, wọ́n kọ́kọ́ lu òun lálùbami tí wọ́n sì taari òun lọ sí inú ilé ìwòsàn. Wọ́n sì kó àwọn òṣìṣẹ́bìnrin 3 wọnú ọkọ̀ tí wọ́n gbé wá. Ó tẹ̀síwájú pé yàtọ̀ sí lúlù tí wọ́n lu òun, níṣe ni wọ́n lu gbogbo àwọn òṣìṣẹ́ tó wà nínú ilé ìwòsàn pátápátá. Wọ́n sì tún fọ́ gíláàsì ọkọ̀ tó wà nínú ọgbà náà. Ọ̀ṣá, àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ti ń gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn kan látàrí ìkọlù náà. Ṣáínà ti rí nǹkan tí Bíọ́lá Adébáyọ̀ ṣe fún Ìyábọ̀ Òjó. Láìpẹ́ yìí ni ìfàǹfà kan wáyé láàrin Bíọ́lá Adébáyọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó. Tẹ̀sí mọ̀ wípé Ìyábọ̀ Òjó ń ṣe ìpolongo fíìmù tuntun rẹ̀ lọ́wọ́. Ṣàdédé la rí tí Bíọ́lá Adébáyọ̀ yọ sí Ìyábọ̀ Òjó níbi tó ti ń ṣe ìpolówó fíìmù tuntun náà. Níbi ayẹyẹ ọ̀hún, ọ̀rọ̀ náà ti dá awuyewuye sílẹ̀ púpọ̀ lórí ayélujára. Wọ́n ní ìgbésẹ̀ tí Bíọ́lá Adébáyọ̀ gbé yìí ó ti mú kí àwọn túbọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ sí o látàrí irúfẹ́ ìgbésẹ̀ akíkanjú tó gbé náà. A máa wá ṣe nǹkan báyìí o bí ẹlòmíràn bá ní oore ọ̀fẹ́ àti ìjàpá lórílẹ̀‐èdè yìí, àbí ká ní pé ìlú mìíràn tún wà yàtọ̀ sí Nàìjíríà, àwọn ti ìpínlẹ̀ Plateau á ti gbabẹ̀ lọ látàrí ìkọlù tó wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ náà. Láìpẹ́ yìí ni ìkọlù mìíràn tún wáyé o lánàá ọjọ́ Àìkú ọjọ́ ìsinmi ọpẹ́ tí ṣe Palm Sunday ní ìpínlẹ̀ Plateau, níbi tí ọ̀pọ̀ ènìyàn ti di olóògbé tí ọ̀pọ̀ sì farapa yánnayànna. Ìkọlù náà wáyé ní ìlú Gàríyá lágbègbè Angwa-Rukuba ní ìpínlẹ̀ Plateau náà. Látàrí ìkọlù yìí ti jẹ́ kí ìjọba ó kéde òfin kónílé-ó-gbélé àpàpàǹdodo ọlọ́jọ́ méjì láti lè ṣe àfiyèsí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Tẹ́ẹ̀bà tí ìgbàgbé wípé alàgbà Ezekiel Dashmu ní ìpínlẹ̀ náà ti fi gbéta lórí ayélujára ṣáájú, pàápàá jùlọ bí àwọn agbésùmọ̀mí ti fi lẹ́tà kan ránṣẹ́ lásìkò àwẹ̀ Ramadan wípé késekése ni wọ́n sì rí o, ṣùgbọ́n kàsàkàsà sì ń bọ̀ lọ́nà lẹ́yìn àwẹ̀, léyìí tí wọ́n sì ti mú àdéhùn wọn ṣẹ gẹ́gẹ́ bí wọ́n ti lérí mọ́ wọn tẹ́lẹ̀. Títílayọ̀ Ibrahim kó sí gbaga síìmù tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà ló kó bá a. Iléeṣẹ́ ológun ti kéde ikú àwọn agbésùmọ̀mí tó dín díẹ̀ ní 40 ní ìpínlẹ̀ Borno. Ṣáínà ti rí nǹkan tí Fúnkẹ́ Akíndélé ṣe fún Tóyìn Maku. Báyìí la ó máa rí o, a ò ní rí báyìí. Àmì ọwọ́ ikọ̀ ológun tí a mọ̀ sí Joint Task Force lápá àríwá ìlà oòrùn Nàìjíríà ti kéde wípé àwọn ti ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí tó dín díẹ̀ ní 40 ní ìjọba ìbílẹ̀ Biu ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní àwọn gba ìbọn AK-47 méje pẹ̀lú àwọn àdó olóró lọ́wọ́ àwọn agbébọn ọ̀hún. Ọ̀gágun Sanni Uba ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní àwọn ti ṣe ìkọlù sí àwọn ikọ̀ agbébọn náà látàrí bí àwọn ti ń dọdẹ wọn tẹ́lẹ̀. Tẹ́ẹ̀ bá gbàgbé wípé ọ̀gá ológun ti kéde nípa àṣeyọrí ìkọlù táwọn ṣe
sí àwọn agbésùmọ̀mí tó dín díẹ̀ ní 100 ní ìpínlẹ̀ Borno láìpẹ́ yìí, léyìí tí gbogbo wọn dèrò ọ̀run pẹ̀lú àwọn tó jẹ́ ògbóǹtarìgì nínú wọn. Ọmọbìnrin kan wọ gàù látàrí bí ó ti ra sim káàdì kan, èyí tó ṣàfihàn wípé àwọn ajínigbé ti fi gba owó ìtúsílẹ̀ 50 million naira tẹ́lẹ̀ rí. Ọ̀dọ́bìnrin Títílayọ̀ Ibrahim lẹ́ni tí ó kó sí gbàgà àwọn agbófinró níbi tí ó ti ń jìyà ìmọ̀dí látàrí bí ó ti lọ ra sim káàdì tí àwọn agbébọn ti lò ṣáájú. Ǹjẹ́ mọ̀ wípé ọmọbìnrin náà padà dèrò àtìmọ́lé o lórí ọ̀rọ̀ tí kò mọ́wọ́ tí kò mẹsẹ̀ lórí rẹ̀. Ó ṣàlàyé wípé aṣọ àwọ̀sùn lòún tà tóun sì ń ṣe ìpolówó ọjà náà lọ́wọ́, ṣàṣẹdé ní nọ́mbà kan pè wọlé tó sì ní òun fẹ́ ra aṣọ àwọ̀sùn. Àmọ́ ṣá, ọmọbìnrin náà sì ṣàlàyé wípé fóònù òun ti bàjẹ́ wípé kí obìnrin náà gbé aṣọ náà wá bá òun nílé ìtura kan tóun yóò fi àdírẹ́sì ibẹ̀ ránṣẹ́. Àmọ́ ṣá, ọmọbìnrin Títílayọ̀ sọ fún pé òun kì í gbé aṣọ lọ fún oníbàárà òun nílé o. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, oníbàárà náà padà gbà láti lọ ilé rẹ̀ lọ ra ọjà náà láì mọ̀ wípé ọlọ́pàá ni obìnrin náà tó mú ọkùnrin kan dání. Kílédùà má jẹ́ kí a jìyà ìmọ̀dí o. Níbi tí Títílayọ̀ ti ń fi aṣọ han oníbàárà rẹ̀ ní ọkùnrin náà jáde síta tó sì fi káàdì ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá han obìnrin náà, wọ́n sì fi kélé òfin gbé lọ. Títílayọ̀ Ibrahim ní nínú àwọn ni òun wà o láti ìgbà náà, ṣùgbọ́n ṣá, ọjọ́ péréte díẹ̀ báyìí ló kù tí wọn yóò fi gbé òun lọ sí ilé ẹjọ́ ní orí bá kó òun yọ. Látàrí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe, ó ní lóòótọ́ sim káàdì tuntun tóun rà ló ṣe àkóbá fún òun nítorí òun kò mọ̀ rárá. Àwọn agbófinró sì ti ń tọpinpin sim káàdì náà lọ́jọ́ pípẹ́ látàrí bí wọ́n ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí. Nọ́mbà náà ni wọ́n kọ sílẹ̀ láti ìgbà náà láì mọ̀ wípé wọn kò lo síìmù náà mọ́. Ẹ sì mọ̀ wípé téèyàn bá ti ra síìmù tí kò sì lò déédéé láàrin oṣù mẹ́ta, àwọn iléeṣẹ́ síìmù yóò blọ́ọ̀kù rẹ̀ tí wọ́n tún máa tà jáde padà sí ibòmíràn. Kí Elédùà ó má ṣe jẹ́ kí a jìyà ìmọ̀dí o. Àmín. Ṣẹ́yìn náà ti rí nǹkan tí Fúnkẹ́ Akíndélé ṣe fún Tóyìn Àìmàkù níbi múfì pìrìmíà Ìyábọ̀ Òjó. Fídíò kan gba orí ayélujára láìpẹ́ yìí, èyí tó ṣàfihàn ibi tí Tóyìn Àìmàkù ti fẹ́ fi tẹ̀ríntọ̀yàyà pàdé Fúnkẹ́ Akíndélé tí Fúnkẹ́ sì kóró ojú sí. Èyí ló mú kí àwọn olólùfẹ́ wọn máa bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ Fúnkẹ́ látàrí bí ó ti ṣe hùwà sí Tóyìn ní gbàgede. Àmọ́ ṣá, ó ṣeé ṣe kí Fúnkẹ́ Akíndélé ó padà máa kábàámọ̀ ìwà tó wù náà nítorí àwọn olólùfẹ́ wọn lọ́tùn lósì ti ń kóró ojú sí ìgbésẹ̀ náà. Wọ́n ní kò sí ìfẹ́ lágbo tíátà, ojú ayé ni gbogbo wọn ń ṣe o. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan ń jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.